idiot. I'm a no. Você é uma coisa que eu não compro, eu frustrei. Daddy, please, Mommy, let me just go. I'm happy for my call listen actually, so I'll show it to you in the next 20 minutes. Yeah, not now. For my call listen, yeah, sure. Power on. Bluetooth mode. FM tuner. Ẹ má dá gbogbo ẹrú ọ̀rọ̀ yín yé mi ẹ má sọ̀rọ̀ ń tọ́jẹ mọ́ ọ̀rọ̀ general ẹ má dá gbogbo ẹrú kẹ́ni yẹn ju ọ̀rọ̀ lépódé bómi lá máa fi wá kọ́ ní kú. àjíǹ ń bọ̀ wá kẹ́kùn má ti wá nísìnyí o ìrà ń bẹ lọ́pọ̀n. ẹ kàn á kẹ́ padà ẹ sà ẹ sà. ẹ wo ẹ láì tí ń tẹ̀lé bọ́ọ̀sì kọ̀ wá. kẹ́dẹ̀ láì tí kẹ́gbọ́n mi mo ń jáde lọ́sìn ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọlé láti tà sí ilé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ jáde ṣẹ́ gbọ́. tàbí n bá gbọ́rọ̀ yín dáadáa n tẹ́ sọ ni pé any living things kan kò gbọ́dọ̀ wọ ọ̀yàn yín ó ti wá yé mi tí mọ̀lẹ́bí yín náà bá wá ń jíṣẹ́ ń pe ẹnìkan kan gbọ́dọ̀ wá o àbí báwo. àbí yín ò tí ì pè náà. ẹ ṣí gate fún mi jàre ẹ tó máa ṣe bí ní sáà. mo ṣe gbogbo tí mo jẹ ibi ní. ara living things náà làwọn mọ̀lẹ́bí wọn. Super D. If anything bad okay, open up for me. Is anything wrong? Kí ló ṣe now? Inú ẹ ò dùn. Yes. Kí ló dé tí inú ẹ ò dùn? And talk to me now. Kí ló ṣẹlẹ̀? Actually, I could really so much. I can run for like 3 days ago. I remember me. I'm scared. Why? Kí ló ń bà ẹ́ lẹ́rù? Mo kàn ń rò náà ni pé pẹ̀lú gbogbo bó ṣe ń ṣe sí mi, tí mo fi fẹ́ràn mi. You always make me happy. You show me love. Like, come lawyer, break out me suddenly, so. What happened? Because there's something there to me. Kí ni mo sọ tó dùn? Ó wò mí ṣùṣù. Ó la ẹnu ẹ sọ fún mi pé mi máa disappoint ẹ. Ó bá má sọ bẹ́ẹ̀ sí mi o. No, ó bá má sọ irú nǹkan tó sọ. Tó bá tiẹ̀ jẹ́ pé èrò yẹn wá sí ẹ lọ́kàn ó yẹ kó dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ ni.
Ládùúrú bí mo ṣe nífẹ̀ẹ́ tó. No, ẹwà kò bá má jẹ́wọ́. Ṣé o mọ̀ pé ìfẹ́ tí mo ní sí ẹ ó ń gbèrú sí lójoojúmọ́ ni? Yes, I know. You know, so why would you think of such? Bí mo ṣe love any last week ni mo ṣe love any weekend. Ìfẹ́ yẹn ó ń grow by the day. So kò sí nǹkan tó lè ṣe ìfẹ́ tí mo ní sí ó máa gbèrú sí ni. So kò yẹ kó róró kan bẹ́ẹ̀ sí mi now. I'm sorry. It's just I love you. And I love you more. You know how much I love you. Ó mọ̀ fún ara ẹ pé mo nífẹ̀ẹ́. Yes, I know. Ó mọ̀ tí mo bá nífẹ̀ẹ́ mi ní wá báyìí. Ìfẹ́ tí mo ní sí ẹ̀mí gan ò lè explain fún ara mi. I'm sorry. Kò sí nǹkan kan tó máa mú ìfẹ́ kúrò lọ́kàn mi. I will only love you more. Are you sure? Yes. Má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Okay. Stop now. She really should change your job. No now. Báwo ló máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ sí mi? I said I'm sorry. I love you. I love you more. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Okay. Mo fẹ́ kó wọlé nsìn. Okay. Come on. I want to take you out. Again? Again. Ọmọ kan tó ń gbà mí lẹ́rù lọ ni. Ó máa ń bà mí jẹ́. Okay, no problem. Take him come nílé kí n kàn change slippers. Ọlákẹ́. But next month ẹ sọ fún mi tẹ́lẹ̀. Kò sí problem. Tẹ́ bá ti book flight mi ẹ jẹ́ kí n mọ̀. 8 AM láàárọ̀ ọ̀la. Okay. Flight? So where? Wọ́n pè é sí pé we have to resume tomorrow. Tomorrow? So me prefer travel ọ̀la. Àṣé mi ò ní travel ni. Tí wọ́n pé bẹ́ẹ̀ wọ́n ṣe company mi. Ibẹ̀ ni mo ì tí ń rówó ta fi ń jẹun ta fi ń tọ́jú ara wa o. Wọ́n bá lè wọ́n fi bí iṣẹ́ ṣakọ. Tí bá fi wọ́n ṣakọ wọ́n á lé mi dànù wọ́n á gbẹ lómi. But kọ́lọ́run gbàdúrà mi kémi náà dá dúró. I'm tired of this tossing around. Okay. Kò sí problem. But ṣó mọ̀ pé gbogbo promise to make for me. Kò sílẹ̀ tó fulfill nínú gbogbo ẹ̀. Kí ló mean? Kò sí nǹkan tí mo promise ẹ tí mi ò ṣe fún ẹ náà. Like, ó ra aṣọ fún mi, ó ra bàtà fún mi, ó gbé mi jáde. So that's not enough? It's not. Yes, it's not. Okay, fine. Tó bá rántí mi àrùn ẹ létí. So, ó ti gbàgbé ní ẹ̀bùn promise mi pé máa lọ yọjú sáwọn parents mi. Oh my God. You see? So, ìyẹn ti cancel àbí? Má bínú. Actually, next week then mo fẹ́ ká lọ tẹ́lẹ̀ o. Má bínú tí n bá dé. Tó bá dé again. So tó bá dé, tọ́gà ẹ̀ máa tún pè é tó máa sọ pé ó tún lọ sí. I promise. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Tí bá ṣe dé báyìí. Tí bá ti dé tá bá ti lọ rí mi. I'm a travel yourself. Gbogbo nǹkan tí I need for wedding. Aṣọ, everything. Tí bá dé ti dé, start planning our wedding. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Adé! Yé! Mo dárò! Níbo ló wà? Accident! Yé! Ìyá ti di ẹ̀mí mo dárò! Níbo ló wà? Yé! Ó ti pa ọkọ sí pa. And I want you, baby. Time is making and I've been thinking all day. Heartfelt and shimmy. I want party naked shimmy. So many beaches in the ocean, but I got you for life. Talk about the Kuranza, Apada, Celebute. Hello, mommy. Mọ́mí ẹjọ́ wá fún mi kúrò níbi tí mo wà yìí, ìyà yìí ti pọ̀ jù. Mọ́mí Dèjì fìyà jẹ mí. Dèjì ti tẹ̀mí nìkan mọ́nú lé ó ti jáde, ẹjọ́ wá fún mi kúrò nílé yìí.
Ọ̀nà ìjọ dúró lọ ẹ má jẹ́ kí n kú síbi ẹ má jẹ́ kí n kú sínú ìyà. Super D. Mo dẹnu ilé, wọ́n ní kí n wá jẹun, mo ní ìwò jẹ ọ̀rọ̀ ìfẹ́. Hello, Ìbídùn. Wàhálà ti dé o. Ẹwà ló pè mí ní ìsìn. Ó máa ń sunkún ni, ó ní ọkọ náà tó tún tí ò mọ́nu ilé. Níbo ló wà? Wo tètè máa lọ bẹ̀ báyìí o. Tètè máa lọ bẹ̀. Ọlọ́run má jẹ́ ìdára, Ọlọ́run má yẹ kó gbogbo ọmọ wa ká mi mọ́nu ilé. Ó ló ti mọ́nu ilé. Máa lọ bẹ̀. Ó dáa, tètè lọ. Bó bá ṣe jẹ́ kó pè mí, ó sun ẹkún gidi ni. Ọlọ́run á máa ṣàánú mi o. Ó dáa, tètè lọ. Irú wàhálà wo lélẹ̀? Ṣọmọkùnrin yóò mọ̀ pé ṣe burúkú ni kí ọmọ àna ìyàwó ni. Láyé ọjọ́ yẹn, ìfẹ́ máa pọ̀ gan ni. Tẹ̀rí ọmọ Àdámọ̀ ló mú fẹ́ lódojúrú. Don't you go away, don't be far away. Super D. Wá ṣí gate fún wa jọ. Ọmọ olóúnjẹ ẹ̀yin ọ̀jẹ̀ mo lóúnjẹ o. Mo lóúnjẹ òṣìwò ló pè. Bọ́ síta. Ọmọ olóúnjẹ ni. Kí ló ṣe é? Yeah, I know you. Ṣé o ṣe ń rójú mi níbà ni àbí kí ni ìbéèrè sọnù tó ń bí mi sí? Ara ń tàn sọ ni. Ẹ wò mo ń fẹ́ ìbò béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ọwọ́ ń dáhùn lóhùn Yorùbá tẹ́ ẹ lọ yé fọ̀ wá fún ìbò ọba yìí máa bọ̀ nǹkan ẹ̀ mọ́ tẹ́ ń ṣe nígbà tí mo dúró rẹ̀ kẹ́ mọ̀ pé ó ti lọ́wọ́ kékeré nù ẹ wò bẹ́ẹ̀ bá gbọ́ ti tán tẹ́lẹ̀ lónìí tí ìdọ̀tún la àgbọ̀dọ̀ gbàlejò kankan yàn yín. Ẹ wá bọ́ ta lọ́rọ̀ mi yé ni ẹ gbọ́dọ̀. Kí ló ń ṣe jọ dákẹ́jà mi tó pariwo bí ajá? Èmi ni ń pariwo bí ajá ní ọjà yín lẹ́nu. Ẹ bá bá pa wà tán kó pé beauty. Mo ti wà lẹ́nu gate. Fògàn náà. Ó ní kí n wọlé. Wèrè tẹ́ gbé sẹ́nu ọ̀nà yìí náà ni kò jẹ́ ká wọlé. Èmi ni wèrè. Ó ti wá da ẹ ti wá tọ́ wèrè náà. Yín wá wùwà wèrè fún yín lónìí. Ò ń gbọ́ nǹkan tó ń sọ. Keep it up. Ìwọ má kéé mọ́ ṣáà má kéé mọ́ ń ti àmà wọlé ń sìn. Ọ̀rẹ́ mi ṣó wà lé ni. Ó wà nulẹ̀ ó ń ké ni. Kí ló dé ṣe ń gbé pamọ́ ni? Bí bá ń ké ẹja wí ara ẹ mọ̀ kẹ gògé ọdún géètì. Kí ni ìṣòro ọkùnrin kí ló ń ṣe ẹ́ náà? Ẹ sábà pé kí wà tó mọ̀ pé mọ̀ṣẹ̀ dé ọmọ ni o. Èrò àti bàálọ̀ máa rú wa. Àbúrò ní burúkú lè lé burúkú àná. Kí wàá lo tí ìbọ̀? Could you believe bó tilẹ̀kùn mọ́ mi láti àárọ̀ títí dalẹ́ ni? Mo tún wá bá àwọn fámílì mi kan wá rescue mi. Láì mọ̀ bó ti fún gate man instruction pé anybody ò gbọ́dọ̀ wọlé. Kí wàá ló lè ṣe tó fi ṣe nǹkan tó ń ṣe? Mo wà sure pé ìgbà tóun náà kì í ṣe wèrè. Ó láti jẹ́ pé ó ní nǹkan tó ṣe fún tí wọ́n fúnra rẹ̀ ò mọ̀. Ṣé o wá trust mi nínú ìṣe nǹkan kan fún ọ? Mo dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́ o, because I know deep down he loves you truly. So for him to have done all this tó ló ṣe, nǹkan kan trigger ẹ̀ ní ìgbà tó ń lò gbogbo nǹkan tí sàmà sọ náà ni pé ó máa ní sùúrù náà. Sùúrù èké. Bẹ́ẹ̀ ni sùúrù ni torí ẹ̀yin ò ní sùúrù lọ́wọ́ wa. Sùúrù mà ní because mo wà very sure pé ó nífẹ̀ẹ́ and most of the things tó máa ń ṣe he does them out of love. Besides kò sóbìnrin kankan tó máa bèrè lọ́wọ́ ẹ̀ o tí ò ní sọ pé òun ní one thing or the other tóun náà ń gbámú lábẹ́ aṣọ. Everybody out there ló ń go through one thing or the other. Èmi tí mo jókòó síbẹ̀ báyìí mo ní nǹkan tó jẹ́ nǹkan kọ̀ọ̀kan fún mi náà tí mo dẹ̀ ń ṣe láti micromanage because mi ò fẹ́ kí lè kó break àbí so ìgbà tí máa ní kó ní sùúrù tó ní sùúrù náà ló máa ní náà ni. Ok kò sí wàhálà ṣe bí advice sùúrù ló wà fún mi gbogbo ìgbà
o ní advice kankan tó fẹ́ fún mi lẹ́yìn sùúrù. Ṣé kí ní sùúrù kí bọ̀bọ̀ yìí kó pa mí ni? Ṣé kí ní sùúrù kó fi pa mí ni? Kò lè pa ẹ́. Kò lè pa ẹ́. Ìkòkò tó máa jata ni. Ó láti gbóná. Ohun ṣe ní kò ní sùúrù yìí. Besides, tó bá wá ní òkè ò ní sùúrù fẹ́ kọ̀kọ̀ síbẹ̀. O tún fẹ́ máa ka ọkọ̀ káàkiri still counting. Má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ in the past. Èmi ìlà tó wà yìí, you have to be very, very, extremely patient about it. Sùúrù àtàdúrà la máa fi sílẹ̀. Sùúrù àtàdúrà. Bẹ́ẹ̀. Ṣé nǹkan kan wà tó lọ́rùn lè ṣe? Kò sí wàhálà. Àdámọ̀ ló mú fẹ́ lójúrú. Don't you go away. Don't be far away. Don't be far away. Oh my heartbeat, oh, don't you go away. Kokoro Ife mi yo, níbo lo wà I cherish you so much, oh, Kokoro Ife mi yo. I value you so much, oh, my heartbeat, oh. So she's tó ń ṣe lélẹ̀ àbí. So busy on your phone òkú tó ti kú tí mo just for the past 30 minutes I've been watching you. So ẹni tó ti kú ló ṣe ṣọ̀fọ̀ àbí. Èmi tí mo àbí mo ò tó ṣọ̀fọ̀ fún àbí. Mi ò ṣètọ́jú ẹ̀ tàbí torí tí ẹni mo rí kiri tí mo ń ṣe látà wọ́n bí mo yẹn ń sweat. So mo á dé mo bẹ́ẹ̀ tó ń ṣòṣì àbí. Torí tó bá pàrọ̀ sọ wọ́n máa sọ pé èèyàn ṣe bí wèrè. Ṣé wàá fún mi fọ́ọ̀nù yẹn? Fún mi fọ́ọ̀nù yẹn. Guy, or you go answer. Yeah, fine boy, ni. You like it? He's a cute guy. But go fine to me. Ah, one Joe. Anyways, go fine to you. Èmi mójú lọ sọ́jà. Orí outfit then. Orí pàṣọ yìí fine go. Like me no ní rare. Okay, design yẹn kọ́ yàtọ̀ sí ti. But design yìí gangan ni like it. Mo ṣe rí lára guy yìí bá mo like it gan. Okay. Maybe I can get it right. But tó bá máa get ẹ má jẹ́ kó pẹ́. At least kó má ju next week lọ. Okay. Bọ̀bọ̀ yìí mo kàn like it. Ó dẹ̀ kó jẹ́ pé mi ni mo wọ̀. Ẹ nà máa kọ́ máa rí picture lára títí. I know it's fine. It's okay. Anything for you. All right, love. If it's in part. Mo dẹnu ilé, wọ́n ní kí n wá jẹun. Mo ní ìwò jẹ, ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí. Mo lọ sọ́dọ̀, wọ́n ní kí n wá wẹ̀. Mo ní ìwò wẹ̀, ọ̀rọ̀ ìfẹ́ ló ń ṣe mí. Coin of gold, shiny cool, you my night, my day, my sun. Coin of gold, shiny cool, you my night, my day. Bitch.
tó wà lẹ́ jẹ́ ká farabalẹ̀ wò mi ò understand ọ̀rọ̀ ẹ̀ mọ́ a ní kó jùlẹ̀ ó lẹ́nu díẹ̀ wà bẹ́ẹ̀ a ní kó jẹ́ ọ sọ pé gun ni bó ṣe kàn máa nà ìyàwó ẹ every time yìí mi ò rí sí o mi ò understand ẹ kí ló ṣẹlẹ̀ abẹ́ ó sọ pé ó ti gbọ́ nìyà ọ̀rẹ́ sí ó dà pé ẹ understand ọ̀rọ̀ obìnrin ò ṣe fọwọ́ yẹpẹrẹ mú tó bá ti fọwọ́ yẹpẹrẹ mú tó ti rí pò tútù jù wọ́n máa sọ ìdìgbẹ̀wù dání mi náà ṣé kí n dúró kó sọ mí ìdìgbẹ̀wù dání mi àná irọ́ kò possible. but domestic violence wọ́n kọ́ ẹ̀. so nǹkan tó ń ṣe fẹ́mi ńkọ́ ó hurt mi náà imagine máa ṣe láti àárọ̀ dálẹ́ máa dé kí ìyá òun má lè pàdé mi pé ó kí ọkọ mi káàbọ̀ mo wá bá níbi tó ti ń wo picture ex ẹ̀ ṣé ẹ̀ ṣe wà ní láìpẹ́ ni sọ mi pé èmi tí mo ṣe látàrí mo gùn àbí. Dèjì mo understand it very well kí n gbé nǹkan tó ṣe dá bó ti yé òtò nínà náà nínà yẹn pọ̀. nǹkan tí mo lè fi correct ẹ̀ dẹ̀ torí kò ní gbọ́ máa ṣe bí ẹran ni. ó dà if that is the case tó bá ti mọ̀ kó gbọ́rọ̀ sí ẹ fílẹ̀ náà àbí. náà láti gbọ́ nǹkan tó fẹ́ kì í filẹ̀. filẹ̀ tẹ́fọ́ máa para yín sínú ilé. ṣó wa ok ṣá lóṣù wọn mú in lọ́ọ̀bù ọmọ yẹn sí lóṣù wọn ké ó dàbí okùn tó so ẹ̀mí mi ro ni ní òkè mò ń bá ọmọ tóbi bá nífẹ̀ẹ́ lóbi máa ń bá wí náà torí mo láìkẹ́ mo lọ́ọ̀bẹ ni mo yín ṣe nǹkan tí mo ṣe náà kí n filẹ̀ ṣé kí n kú ni. ló ṣe ń nà báyìí. àmì ò lè filẹ̀ o no mi ò lè filẹ̀ láìláì. ló ṣe ń nà bí ilé. mi ò lè filẹ̀ ara o torí mo nífẹ̀ẹ́. tó bá lóun ò ní fi mí sílẹ̀ èmi kàn mi ò lè wá kù torí ẹni tí ọ̀nà kan gbélé ayé. ṣó ti wá ti tó yìí ó lè jù yẹn lọ kí ló ń ṣe òògùn fún ẹ kí ló rọ lórí ẹ ṣé èdè ni àbásàsì èdè yẹn gangan ló máa jẹ́. kí yóò kọ́ṣà ìdí máa behave bí animal why do you have to beat a woman? Come to think of it wọ́n náà jẹ̀bi lọ́nà. yeah ó jẹ̀bi náà báwo ló ṣe máa gbé fóònù tó máa lóun wo picture ẹ̀ tó ti kú tó dẹ̀ wà nínú ilé ọkùnrin mi ní àkàtà ẹ̀ kò bẹ̀rẹ̀ sí long at another person's picture ó lè gbàgbọ́ ẹ̀ náà. bọ̀ ṣẹ́ni tó ti kú fẹ́ padà wá bá mi. ìwọ náà dẹ̀ turn ẹ̀ the other way round reverse the case now kí wọ́n jẹ́ ẹ̀ tó wà ní receiving end kó bá òun kó di fóònù kó máa wọ picture girlfriend ẹ̀kan tó ti fẹ́ yàgò ọkọ ẹ̀kan tó ti kú. You are trying to tell the person that anything ó wò lórí fóònù ẹ̀ is more significant than ìwọ tó wà láyé tó wà lẹ́gbẹ̀ẹ́. It's that simple. All you needed to do at that moment was just to explain yourself to him. Yeah. But ẹni tó sọ yìí go allow me láti explain it. See, I know you very well. Body language máa matter. Tí o bá jẹ́ kó sọ̀rọ̀, facial expression ẹ wà ńbẹ̀, attitude ẹ wà ńbẹ̀, countenance ẹ wà ńbẹ̀, and your body language. Báwo ló ṣe react nígbà tó ka ẹ mọ́bẹ̀? Mo try láti ẹ̀ ti fẹ́ sọ fún pé òkè òkú iṣẹ́ nǹkan tó rò. Mi ń pariwo mi ń bàjà náà, you know me very well. Ọmọ oríyàn tí mo jẹ́ ọmọ pé mi ò kí ń ṣe oníjọ̀gbọ̀n, ọmọ pé mi ò kí ń ṣe oní ìṣalágídí náà. So bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo tún ti pariwo. Ṣọ́rí sùúrù yẹn ti wá fún báyìí. Èmi mi ò ní sùúrù mọ́. Láàrin èmi àti Jídé mi ò ṣe mọ́. I'm not interested again. Yes. Nǹkan tí mo fẹ́ ṣe wò. Really? Yes. Kò dẹ̀ sẹ́ni tó lè bá mi sọ. Ẹ nà. Ìgbà ń bájọ́ lórí ní pẹ̀lú láwọn ọmọdé yóò ṣe bí ọba.
Jọmọ lẹ báwo. Ṣẹ́rí pé ńgbà tẹ́ ń bọ̀ mo mọ̀mọ́ ṣe ń gèdè ńlá fún yín pé kẹfí gbọ́kọ̀ wọlé ni. Wọ́n tún á pa mí láṣẹ. Ẹ̀rí pé mo ṣe ń gèdè kékeré fún yín. Ṣẹ́rí bí ẹ ṣe mọ́ wọ̀nba ni mo ṣí wọ̀nba ni fún yín pé kẹgbà bẹ̀ bóde. Ẹ wo obey first and no complain. Bẹ́ẹ̀ni sọ, obey first and we ṣe ń sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ṣé tí ọ̀gá ẹ̀ bá fún ẹ ní instruction pé kí anybody máa wọlé ṣé bí tèmi ìyàwó ẹ̀ ni. Kí ló tó ṣe sọ̀rọ̀ bí ẹni tí ò lọ́pọlọ? Ẹ̀rẹ́kùn ẹ̀jẹ̀ rújọ́ láti rẹ̀. Tó bá rán ọmọ níṣẹ́ ẹrú, wọ́n máa fi tọmọ jẹ ni. Ẹ wá jẹ sọ kíní kan fún yín. Ṣé nígbà tí wọ́n bá ń lọ, wọ́n ní àti ohun tí ń mí àti ohun tí ò mí kò gbọdọ̀ wọlé. Ṣèbí living things ní àbí not living things. Bẹ́ẹ̀ bá jẹ́ pé ẹsẹ̀ mi ẹ wọlé ẹ bóde. Tí ẹ ṣe pé o ti yàwó yìí, tí ẹ ṣe pé nǹkan ti ń jẹnu orí ẹ, ìyàwó ọ̀gá ló máa ń bá sọ. Wo ìṣe ó sì bọ̀ lọ́wọ́ ẹ̀, bó ṣe wà ìṣe ó bọ̀ lọ́wọ́ ẹ̀, ó padà sóko yín. Ẹ má tọ́ wèrè o, mo lè fi kan gba yín o, mo lè fi kan gba yín o, ọ̀gá wo ìgbàgbọ́. Wo ìyàwó ọ̀gá ló ó padà oko yín. Ṣé o ya wèrè? Ta ló sọ̀rọ̀ tó ń gbẹnu òṣì ẹ̀ sí? Ta ló pè é? O fẹ́ gbàbí o fẹ́ o jẹ́ kí n sáàkì dànù àbí? Say, just move back. Wá súnmọ́ mi. Tàbí bébí ẹ̀. Kí ló dé? Sórí ìwọ lọ yọ ẹ. Tó bá jẹ́ pé o follow instruction mi ni, màá kọ́ ní kán arrest ẹ, kọ́ lù ẹ̀, máa kárọ̀ kan tó ṣe mọ́ ẹ kí tó wá sáàkì. Follow bàjẹ́. Ìníjẹ́ follow mi. Dèjì, so ìwọ ló fún Jọmọlé ní instruction pé kí ni máa wọlé. Yes. Fún kí ni for what? Fókìnlá ni. Fókìnlá tó ṣe fẹ́ wọlé tí bàbá alápò ẹ̀ tó bá mi kọ́. Ó yà wọ out. Wọ́n ṣe ti ẹ fọ́ ni wọ́n ní hàbí ọgbọ́ ààrẹ fọ àkùrí. So omi ìlú ọ̀dọ́. Hey, shut up. Bọ́dọ̀ lọ. Ọ̀dọ́ tó kẹ́ mi tí mo. Ọ̀dọ́ tó kẹ́ ló ti ń bọ̀. Ìwọ ń bọ̀ lọ́dọ̀ tó kàbó lọ sórí burúkú lọ ṣàṣẹ́wó ẹ̀ lọ. O tún wá gbé níbẹ̀ o kò dúró síbẹ̀ o wá ní gut láti gbé mọ́tò mi ṣé ìyá alájà bàbá alápò àbẹ́ lọ́ra mọ́tò yìí fún ẹ. Kí ló dùn ṣe báyìí? Kí ló dùn dé ọ̀rọ̀ yìí personal báyìí? Kí ni nǹkan tó fà ìyá alájà bàbá alápò bàbá nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ṣé mi lè gbé káà jáde ni? Ṣé o lè gbé káà mi jáde? Káà tó ra fún mi àbí? Káà tájọ ṣiṣẹ́ àbí? Anyways kò sí wàhálà. Ìbò yìí sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí. Jáde right away àwọn ẹrù ẹ abẹ́ ẹ̀kọ́ abẹ́. Ó pè jẹ́ kí n mú nǹkan kékeré. Sọ wà ó kí ẹ̀sà. Ṣé o lè kí wọ́n bẹ̀ ṣeré ni? Tó bá bí ẹ̀rọ tó bá gbé step tó níbi tó wà máa bù ẹ̀ ilé agajù ẹ lọ try ni. Kò sí mímú kan lọ gba ọkọ lọ́dọ̀ tó kẹ́ ni mí lọ́sẹ̀ ní rẹ̀ náà. Àgbóyá out. Jáde sí. Jáde. Jáde. Ó jábọ̀ ìfúyàwó ọ̀gbẹ́. You talk to security like that. Ìyàwó ọ̀gá. Wá wo. Wàhálà ti ṣẹlẹ̀. Ọyẹ kọ mọ̀ fún wàhálà ti dé. Mo ṣe wà ní ìmọ̀ràn fọwọ́ kò kàkẹ́ mi tẹ́lẹ̀ lọ́wọ́ mi. N bẹ gbogbo wọn bàjẹ́ lára náà kò kí n. Ògógún wọn ló ń ṣe wo àjọ gbé ni. Àjọ gbé ni o. You grab me unaware, I feel I'm so. Ṣé wọ́n fi sórí mẹ́ta? Ìjọ kìíní àná tó lù ẹ́ tó lọ tiẹ̀ mọ́nú mọ́lé, ọmọ kan tó fojú àwọn tó fojú ẹ̀gbọ́n ẹ̀ rí àtàwọn ọ̀rẹ́, ọmọ wàhálà tí wọ́n ṣe, ó wá lù ẹ̀ dákú. Jọ torí Ọlọ́run, tí nǹkan kan bá ṣe é ṣé olóbí fẹ́ gbà kọ́ ni? Ṣó fẹ́ fi ibi ìdìkú ẹ̀ fún mi ni? Ó lọ́bẹ̀ mọ́ o. Bẹ́ẹ̀ ni, ó tó gẹ́, ó ti tó gẹ́. Torí pé mi lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ wá kó wọ̀. Kí ló dé? Gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ sọ̀rọ̀ ó nífẹ̀ẹ́ lójú ẹ̀ lálùkà mi. I've been loving for days, and I want you, baby. Time is ticking always, and I've been thinking all day. Heartfelt, share me. I want party naked, share me. So many fishes in the ocean, but I got you for life. Talk about a kura,
Who am I? Violate. Who am I? Never me who have fed me. Super D. Modenu ile, wọ́n ní kí n wá jẹun, mo ní wúwo jẹ, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Mo lọ sódò, wọ́n ní kí n wá wẹ̀, mo ní wúwo wẹ̀, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Coin of gold, shining cool, you my night, my day, my sun. Coin of gold, shining cool, you my night, my day, my sun. Kokoro Ife, I'm wanting to see you again. Still I be many places, see many faces. No one be like you, you. Baby girl, I got you. Anytime you call me, I'll be there for you. Baby, tell her come back to him, my sugar. Sugar daddy plenty, shine your eye. Ìgbàmbájọ́ lórí ní pẹ̀lú láwọn ọmọdé yóò ṣe bí ọba. Tell me again. Go walo, go walo, go walo, go walo. I'll see you. Yeah, I should like you, you. Baby girl, I got you. Anytime you call me, I'll be there for you. Baby, tell her come back to him, my sugar. Sugar daddy plenty, shine your eye. Ìbádé orí ayé alájẹ́ o, ọkùnrin tó mẹ́tọ́ léṣe. Báwo tún pé mi gbọ́ ló bá mi dá ẹ̀ nọ́mbà ẹ̀. Kí ló ń ṣe é náà? Mo ti dá ẹ̀ nọ́mbà like 5 times. Mo tún ní kí n máa rí dá. Ó lè jẹ́ kí ìgbà tó pé yẹn kò sí ní fó lè ti gbé di fún un sínsìn. Ọmọ yóò ní gbé kọ́. Ó ní gbé kọ́ tó bá máa gbé kọ́ àti gbé kọ́ bá ti pẹ́. Wáyé tó ń ṣe báyìí fún mi náà. Ṣé fẹ́ kí n go crazy ní wáyé tó ń ṣe báyìí fún mi? Ó mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbí ó mọ̀ pé n tó bá rí o máa go crazy àbí ló ṣe ná mọ́. Ó dájú gan-an. Díjú dájú gan-an. Ní ìdájú ìfẹ́ ni náà. Ìfẹ́ ni. Ìfẹ́ ló lè fi mọ́mọ́ tó lè fi nà tó lè fi dákú bẹ́ẹ̀. O tún wà nù dákú, o tún gbé lọ sí hospital, o tún sílẹ̀ bẹ́ẹ̀. Báwo ló ṣe ń ṣe irú yẹn náà? Wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ìfẹ́ ni. Ìfẹ́ ló fẹ́ yá mi wé mi. O nífẹ̀ẹ́ ọmọ rẹ̀. Torí mo nífẹ̀ẹ́ ni mo ṣe ń bá wí. Ó ṣẹ̀ mí ni ń bá wí ni náà. I'm just trying to correct her. Ó ní mọ nǹkan tá a máa ṣe o. Ṣe fún mi ò dá ọjọ́ kókó kọfẹ́ kó rí mi yí ni ó mọ̀ pé tí bá rò ń bá sọ̀rọ̀ mi ò ní kẹta mi why is she doing this to me? Okay, ọ̀rẹ́ mi mọ nǹkan tó máa ṣe fún mi sí. Mo bí tí mo lè wá sí. That's great. Màá sáré lọ sópin sí jẹ́ kí n lè fẹ́ sọ. Màá sáré jọ débẹ̀ at least tó bá rí wọ á respect ẹ̀ á dẹ̀ lè bá mi sọ̀rọ̀ á lè dáríjì mi. Dèjì máa ń bá mi lè tẹ̀lé ẹ̀. Because that time by so àwọn ọmọ ẹ̀ ó sọ pé ó nífẹ̀ẹ́ ọmọ ìlú wí náà. Ó nífẹ̀ẹ́ ọmọ ìlú tó lè dákú bẹ́ẹ̀. Ìfẹ́ náà ni. Ìfẹ́ náà fi wọ́n tó fi dákú bẹ́ẹ̀. Tí bá nífẹ̀ẹ́ mu ò ní mo gbọ́ nǹkan tó ṣe ẹ̀ máa fojú fo torí mo nífẹ̀ẹ́ mu. Ló ṣe nà tó ṣe dákú kalẹ̀ ó dẹ̀ tún gbé lọ sí hospital náà. Ọ̀rẹ́ mi lè tẹ̀lé ẹ o mi lè tẹ̀lé rárá. Mo bẹ́ẹ̀ sọ̀nà.
Mi lọ. Jíde ṣe kò sí ní màrí ẹ̀. O lè ṣẹlẹ̀ má rí mi. Lórí ọ̀rọ̀ rẹ̀ ìwà náà ti ṣe wá. Ṣé bó ti sọ fún mi ní táìmì ẹ̀ mo lè ti jíṣẹ́ fún ẹ? Ọ̀rọ̀ fẹ́ là ń sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ fẹ́ ṣe nǹkan tí a máa fọwọ́ kàn tó wà dé ìlúkùn bẹ́ẹ̀. Ìfẹ́ máa ń dọ̀kan láàmú ni. The one tí mo ti rí wà ti ẹ̀pọ̀. Feeling tí mo ní fún ọ dáadé. Kò yẹ kí n sọ pé báyìí ó strong in mind mi. So èyí tó lè ṣe báyìí kíkan ọ̀dọ́ kó lọ báyìí. Ṣé fẹ́ gbé òótọ́ yẹn? For now, anything that has to do with Ella, forget about it. Jẹ́ kí Ella wà. Torí bó ṣe wà yẹn, she's off limit presently by. Wọ́n sọ fún mi pé mo lè gba pàtì lọ́wọ́ yàrá. Èmi kọ́ lè wà, èmi kọ́ lọ wà. He's your best friend. Mo lè bá sọ̀rọ̀ ní mi lè fọ́sẹ̀. Bátìrì kan ló wà nínú ẹ̀. Èmi dẹ̀ kọ́ lọ́kùn ẹ̀ wà lọ́wọ́ mi. I can't control her. I can only cajole her. Do you understand? So, something really should. What about I try this? I told you I'm going to tell you. You won't go enjoy. You need this about it. Ṣé bèbí là ń sọ yìí? Ṣé béèyàn ni? Èèyàn géńdé. Ọ̀rẹ́ wa gbàgbé fún ẹ náà. Ìyá ṣe máa rí Aditi. Àmúyangàn ló jẹ́ obìnrin tó níwà tó lẹ́wà. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń disturb mi? Kí ló dé pé gbogbo ibi tẹ́ bá ti rí mi lẹ́tí stop mi? Kí ló dé? Mo ní mi ò ní interest ẹ̀ẹ́dẹ̀ fi mí sílẹ̀. Ẹ̀wà, mo lérò ìpò rẹ̀ ti máa jíṣẹ́ mi fún. Nǹkan tí mò ń wá lára ẹ̀, mo ló ń dà mí láàmú. Ayé máa jẹ. Torí first date mo kọ́ pàdé wà tọ̀rẹ́. Ọjọ́ yẹn, I have one feelings for you jẹ́ pé it's a special feeling. So since then, mo ti wà worry about you. Mo ṣe rán rẹ̀ sí ẹ. Tí o bá ti ẹ̀ jíṣẹ́ gan-an, kì í sí nǹkan tó bá ìgbé tó máa fẹ́ mi jíṣẹ́ náà. Mo ṣe ń di pé kí n wẹ̀ kí n kájọ ṣe ní ojúkojú náà. Mo ní pé mi ò ní interest, mo ní kẹ́ ẹ fi mí sílẹ̀, ṣé dandan ni? No wonder. Mo ń wo náà ìgbà tẹ́sí bá supermarket lọ́jọ́ ìtẹ́ tí ń sanwó àwo. Mo ti mọ̀ wípé ẹ̀ ní dẹ́yìn lẹ́yìn. Owó kékeré tẹ̀sán lọ́jọ́ ẹ̀ lójú àbí. Ẹ wá ẹ jẹ́ kí lè jẹ́ last time fún yín tẹ́ máa ever stop mi kẹ́ bàbá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè yìí mọ́. Ẹ wà, ọ̀rọ̀ tó wà ní òtó báyìí náà. Ọ̀rọ̀ ìfẹ́ ni olóń disturb mi kì í nothing else. Tó má ti rí ẹni máa ń dùn always. Uncle, ẹ má yẹ kí n embarrass yín. Mo ti ọ̀nà yín tó, ẹ má jẹ́ kí n tẹ ojú yín mọ́lẹ̀. Ṣé ti gbọ́? Mo tún wọ̀n ní lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ kí lè jẹ́ last time. Tẹ́ máa ever máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ wèrè yìí. Excuse me. Nice one. Bàdé onírúgbọ̀n tẹ̀tẹ̀rẹ́. Aláàbò ṣe ọkọ̀ bọ́ báyìí. Bọ́ọ̀bì ló gbé ọkọ̀ kí ní sí ẹ. Sọ́mọ́ bí so fẹ́ kọ̀lẹ́tì ní bọ́ síbí. Lálẹ́ yín náà, bó lẹ ti ń bọ̀, kí ló ń fa rọ́bíṣì náà? Ọjọ́ tó ti túra rí. Ṣé wàá ló mọ̀ mí? O rí mi rí. Ṣé ìwọ kọ́ ló fún àǹtí wa lóyún tó sá lọ? Wá mi ò bẹ lọ́rọ̀ o. Lẹ́yìn pé kò lọ síbẹ̀ yẹn sì kò lọ gbọ́yún. Hello. Kí ni gbogbo rọ́bíṣì tẹ̀ máa fi sọ? What's the meaning of this embarrassment? Sáwàlẹ̀ embarrassment. Sólórí burúkú lẹ́lẹ́dẹ̀ ni. Ayé ni rí ẹsí o tí mo bá fi kò sọ pírẹ́sọ̀ sọpọlọ tí ò pé yẹ wá ní pé àláìsí sólórí ibú ni ó rí sọ́ọ̀gbọ́n tó ń sọ ní ọfà àti wa lóyún òdìsẹ́bù ayé rẹ̀ ó sì ló fẹ̀ wọ́n sọ fẹ́ sófò ní wọ́n dábì lóhùn. Ẹyin gáàdì ló ń ṣẹlẹ̀ kí ni bá sàtẹ̀ fún mi náà what's the meaning of this? Àwọn olórí burúkú bàbá dà yọ̀ọ̀yà olórí ibú àwọn abẹ́tò ẹ bá kú mọ́. Olórí ibú ọmọ wàhálà mix up ti ṣẹlẹ̀ bí ló jẹ́ òrò pé aláyà ti ṣèyàn mú o. Ẹni tó fún àǹtí Ṣadé lórí kò ló mọ́tò kò dẹ̀ tún ga tó bọ̀bọ̀ yẹn. Àbò olórí ibú jẹ́ ẹni ṣé gàrí wọn mú bí ọdún. Àwọn ọmọdé mu gàrí bí gan wọn ṣe bí olórí ibú báyìí. Aládùn ṣé mo ti dáná báyìí ni. Kò sí wàhálà o sórí kákúlẹ̀ rẹ́jẹ̀ lẹ́nu ògò ni wọ́n fi mọ̀ pé mo ṣe professional. Àìwà àríbọ̀bọ̀ yẹ gún ìgò ọdún o. Àríbò ló lọ. Ìrọ̀gùn ọdún kọ́tà. Ó yá àdàmọ́ bẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ́mọ, mo nífẹ̀ẹ́ wa gidi gan. Èmi àti ẹwà àtijọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n ṣe ni ó yí mi sọ́tún ló yí mi sósì. Mo wá wò wípé bóyá torí pé kò mọ̀ mí dáadáa. Mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin mọ̀ mí, ẹ mọ̀ mí dáadáa. So ìtorí ẹ̀ mo ṣe ní kí n yọjú sí yín mọ́. O ṣe ọkọ mi á dà fún ìtòwí náà dà lóòótọ́ òun lè máa mọ̀ àmì mi mọ̀ ẹ́ dáadáa mo sì mọ̀ pé léèrè ló ti jáde mo mọ̀ pé o sì ṣọmọ dáadáa
ṣùgbọ́n ṣe ọ̀rọ̀ tó wà nílẹ̀ fi ilẹ̀ fẹ́mi èmi á bá sọ̀rọ̀ n tó bá fún mi dé sí kò tẹ̀ sí nǹkan tó fẹ́ fi sọ máa jẹ́ kó. Màámi, èmi ò lésì kankan tí mo fẹ́ fún yín. Ẹ tó tọ́ ni mi ní èsì kankan tí mo fẹ́ fún yín. Mo sọ fún mo ní pé mi ò nífẹ̀ẹ́ tó bá jẹ́ pé mo nífẹ̀ẹ́ ni màá sọ yes fún lọ́jọ́ tèmi àtẹ̀jọ́ sọ̀rọ̀ so kí ni reason tó ṣe wá lẹ́sìn tó wá ń fẹjọ́ mi sùn yín mi ò kí ń ṣe ọmọ kékeré màmí tó bá wù mí pé mo fẹ́ fẹ́ lọ́kàn mi máa sọ fún pé mo fẹ́ ṣe o ò ní láti wá fẹjọ́ mi sùn o ti bá mi sọ mi ò gbọ́ nìyẹn o ò ní láti máa rojọ́ kiri ẹ wo màmí mi ò ṣe nìyẹn. ṣé n tó wá sọ yẹn ti burú jù ṣó ti burú jù ni má dá lóhùn o máa fún ẹ lésì. má dá àwọn náà má dá ẹ wò ó tẹ bá ti lẹ́lómi tẹ̀fẹ́ fún bọ́ mi ò ní interest. tó bá ti lọ dáhùn ẹwà ẹwà ọkọ mi ìwọ ṣáà padà yọjú sí mi máa sọ kó bá mi kí mọ́ mi bá mi kí ilé ọkọ mi wà á délé láyọ̀ máa yà lójú ọ̀nà ilẹ̀ ṣíṣú o. ìyá ẹ wà wo gbogbo ọ̀rọ̀ tí wàá tọ́mọ ẹjọ́ ń sọ gbogbo ẹ̀ mò ń gbọ́nu lé ń bẹ̀rẹ̀ ẹ dúró ná ṣé tọkùnrin bá kọyàn sọkùnrin kọ́ lèèyàn máa ń fẹ́ ni tó wá jẹ́ pé gbogbo ọkùnrin bá ti wá kọnu sọ́mọ ẹ a máa bú wọn a máa blast wọn ẹ wo bí sọ fún dáadáa kò sáyè fún lé mo sún bí. ẹ̀wọ̀n ṣẹ̀rọ̀rọ̀ tó wà lẹ̀ sùúrù ni èmi náà ń bá a sọ ni ọlọ́run á jẹ́ kó gbọ́ ẹ̀yin náà mọ nǹkan tó ju ẹ̀ ti rí. ẹ wo sùúrù kọ́ láàánì bí mo ṣe ní sùúrù rẹ̀ tẹ́gbọ̀n rẹ̀ náà fi dẹ́rí dálé mo sú mi ì lè ní sùúrù fóun náà mọ̀ sọ fún níbi tó ti ń gbọ́ tó bá kọ̀ tí ò bá mọ́kọ wálé fún mi kòkò ní gbomi kò tún gbẹ̀yìn. ẹ̀bẹ̀ yìí náà mọ nǹkan tó ju ẹ̀ rí ṣé rí sùúrù là máa ní a máa gbàdúrà ràn wọ́n lọ́wọ́ ni. ọ̀dà ìwọ náà gbàdúrà fún kọ́rọ́kọ́ gidi tí ó mú wálé gbogbo ọkùnrin kọ́ ló ṣe burú ọkùnrin gidi náà wà ẹ sábàárà yín sọ̀rọ̀. ìtẹ́lẹ̀ máa kúkú rí ti ní nìyí. mo sọ fún yín mo la fẹ́ open bíbá ní next week ẹ wo bí ṣe bá ṣe dé kí ni gbogbo eléyìí náà. ọ̀gá ṣé mo tó ṣẹlẹ̀ ni pé àwọn block suppliers àwọn náà delay time. what do you mean block supplier mo sọ fún yín àmọ́ ní gbogbo nǹkan tẹ máa ní ẹ máa yọ blocking by fúnra yín ṣé mi ò sọ fún yín ni mo ní máa provide gbogbo nǹkan tẹ ní rẹ nínú òpẹ máa ṣe àwọn workers tó ń ṣe fún yín àwọn gọdà báyìí sìn. yes sir ẹ jọ ṣé mo pé orí ní 5 ẹ jọ ẹ fún wa the end of this month. ó dà pé ìwọ ti gbálẹ̀ kí n fún ẹ the end of this month wọ́n máa bí ẹ dá keep it by my ready in 2 weeks ibi tí ẹ kó ready ní next week mo tún fún yín ní tó máa bí alájà ẹ̀dá má tì í mọ́lé. You think I'm joking? What my mama and friend told me Bruce yo. Yes, I can play with you, but once I'm angry, I'm hungry. Ade. Talon jade kilo de. Ade. Talon jade. What is it? I can't do what I can't do. When you ever go, it's a rush for the top. Money who jẹ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Mo lọ sọ́dọ̀ wọ́n ní kí n wá wẹ̀. Mo ní mò wẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Ẹ kú jókòó máa tó bá tóbi 1 o'clock máa fún wọn láwọn oògùn wọn tó kù. ẹ ṣeun náà máa fún yín ṣe ẹ ṣeun. ẹ ṣe mo dúpẹ́ o mo mọ̀ lóore o. kò tọ́pẹ́ mà. no mama kò tọ́pẹ́ mà. Mr. Bamidele. Doctor. ẹ pẹ̀lẹ́. ẹ ra ẹ wò ga. ẹ kú tọ́jú wa o. àwa nìyà. ẹ ṣe gan. ẹ̀yin náà ẹ kú tọ́jú. ẹ ṣe ọkàn yín ti balẹ̀ báyìí. àbí. tó bá tó àkókò láti fi wọn sílẹ̀ wọ́n lè máa lọ. Good. Thank you. I want to feel better. All right, thank you very much. I put you. Thank you. I put you. Yes. Ẹ fún iṣẹ́. Ẹ wọ Ọlọ́run àkókò máa fún yín ṣe. Ọlọ́run máa fún yín ṣe. Ẹ ṣé wà. Kind of gold, shiny cool. You my night, my day, my sun. Kind of gold, shiny cool. You my night. Kíni kan yà kí ni tó ṣẹlẹ̀ sí ẹ níjọ́ yìí gangan tó fi dèrò ilé ìwòsàn torí kò ṣàṣẹ kan tó ṣe ẹkọ tó kù ni. lóòótọ́ ni kò sí nǹkan tó ṣe mí màá ní àmọ́ ọ̀rọ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi ọ̀rọ̀ ńlá ni o. jẹ́ ń gbọ́. Màmí ṣe rántí Adé tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín tí mo sọ pé ọkọ àfẹ́sọ́nà mi. mo rántí àmọ́ èmi ò mọ̀. Mo mọ̀ pé mọ̀.
torí ẹ̀ tí rí mi. Adé ṣèlérí kan fún mi. Ade? Who is Ade? Ade is my ex. And àwa méjèèjì nífẹ̀ẹ́ ara wa kan. Àwa méjèèjì kòríkòsùn ni wá. So, Adé kan ṣàdédé dágbére fún mi lọ́jọ́ yẹn pé òun travel. But àlọ́ Adé ni mo rí mi rí ọ̀padà bọ̀. Well, I'm sorry. Thank you. Nǹkan tó shock mi lọ́jọ́ tá a ríra mi. Like, ẹ̀yin méjèèjì ti jọra yín jọ. Same stature, same color, same hairstyle. Gbogbo nǹkan yín, even bákan náà lẹ ṣe ń sọ̀rọ̀. Even this your beard, bákan náà ni ẹ̀yin méjèèjì ṣe rí. Ṣé lóòótọ́? Yes. Ẹ̀yin náà ti sọ síwájú ẹni méjì ni Ọlọ́run dáyọ̀. So, àwọn èèyàn máa ń jọra wọn bẹ́ẹ̀. Wọ́n máa ń jọra wọn, but this is just too much. Tọ́jọ́ mi tó yẹn ni. So ìyẹn kankan ló shock mi lọ́jọ́ tí mo rí yín tí mi ṣe mọ nǹkan tí mò ń ṣe mọ́. Like, mo wò pé jíjọ yìí ti pọ̀ jù. Anyways, that is the story of my life. I am Ade. I'm so sorry about the story. Thank you. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. So, But you can go ahead. ṣó lè fẹ́ mi? Ṣé mo lè fẹ́ yín? Wọ́n ní lílo Adé ni mo rí mi ò rà padà bọ̀. O ò rà padà bọ̀ ẹ̀. Ó sọnù ní àbùkù. Mo gbọ́ pàdé kù ni. Ó kú. Ṣé o fojú ẹ̀ o fi rí òkú ẹ̀ báyìí? Wọ́n pè mí, wọ́n sọ fún mi pé ó l'accident. Eléyìí tó wá yà mí lẹ́nu jù nínú ìgboro tó wà lẹ́yìn. Ọjọ́ tí mo jáde tẹ̀yìn sọ̀rọ̀ ni mo pàdé ayọ̀ mi níbi tó ti ń bá wọn kan sọ̀rọ̀. Bí mo ṣe rí ayọ̀ mi, ó dàbí ìgbà tó jẹ́ wípé Adé ló dúró níwájú mi. Same stature, same colour, same hairstyle, same skin. Kò sí nǹkan kan tó yàtọ̀ láàrin àwọn méjèèjì. Nǹkan tí mo kàn rí mọ́ ni pé mo kàn pariwo Adé 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 lẹ́yìn ẹ̀mí ọmọ ẹni tẹ̀yìn. Kábíyèsí ẹ̀ Ọlọ́run. Kábíyèsí ẹ̀ Ọlọ́run. Ọba tó tóbi tó tóbi tó tóbi ju ohun gbogbo lọ. Bí bọ́lọ̀ ṣe ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Àti pé wàá gbọ́ táwọn àgbà máa ń sọ wípé méjì lọ́lọ́run dáyàn. Mami, méjì ni àmọ́ eléyìí ti pọ̀ jù. Ó máa ń pọ̀. Ìgbà míì wà tó jẹ́ pé èèyàn kàn rí nǹkan kékeré tó lè yàtọ̀. Tí wọ́n bá fi wá wò pé ìyàtọ̀ lélẹ̀. Wọ́n máa wò bó ti wù kí ìbejì jọra wọn tó, nǹkan kan máa wà tó fi yàtọ̀ síra wọn. Irú nǹkan bẹ́ẹ̀ ló bá kíyèsí. Màámi mú ìwò dáadáa lóòótọ́ o. Nǹkan kékeré tí mo kàn rí bó fi yàtọ̀ sí Adé, ó ní pé bí mark kékeré kan wà ní bíbí. Bẹ́ẹ̀ ni níjọ́ ìrìn ilé ìwòsàn lóòótọ́ àmì kan wà báyìí. Mo rí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tí ẹ bá ti jọ sọ̀rọ̀ tọ́rọ̀ yín wọ̀, ó ti tán. Adéhùn ó mọ̀ọ́mọ̀ fún adá rẹ̀ padà fún ẹ ni. Màámi ṣe rò bẹ́ẹ̀ ṣá. Ṣé bọ́ọ̀ ló gbé ẹ lọ hospital tó jókòó kalẹ̀ síbẹ̀? Òun ni. Ṣé bá tún jọ kó òun bẹ́ẹ̀ ni? Ọlọ́run ṣe nǹkan tí ẹ̀kọ́ má fààyè ọ̀pẹ́ lẹ̀ o. Ọlọ́run ṣe nǹkan ẹ̀kọ́ má fààyè ọ̀pẹ́ lẹ̀. Ilé ìlú tó fi jẹ́ pé gbogbo ìlú kígbe mọ́ ló ń jágbe mọ́ fi ilé ilẹ̀ jẹ́ káwọn tí ó yọrí sí. Màámi ṣe rò pé ó máa work ṣá. Àdúrà láfìtì tí ó fi work. Àdúrà ni kò sí nǹkan tí ń fẹ́ work ṣùgbọ́n pẹ̀lú àdúrà yóò work sí rere. Tá bá ti ní pé kò sí problem nínú. Ọlọ́run ní jẹ́ kí problem wà. Ìwọ náà wò láti di jọ wo jà tí bàbá ẹ bá mi jà lórí pé bọ́kùnrin kan bá dé wàá sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ́lẹ̀ bá dé wàá bu.
ní ìsìn báyìí mo rí pé ọkùnrin ti fẹ́ balẹ̀ pẹ̀lú. And I want you, baby. Time is taking always. And I've been thinking all day. Wo ọkùnrin méjèèjì tó mọ ajá kó rí bẹ́ẹ̀. Àwọn pàdé ní kí n ṣe mí. So many fishes in the ocean. But I got you. Kí ni mo fẹ́ rí ẹ olùkojú? Ò ní bàjẹ́. Ò ní o, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èwo ni kí n rò bẹ́ẹ̀? Ṣé wo nǹkan tó ń ṣe fún wa ni? Àbí títọ́jú tó ń tọ́jú Àṣàbí mi? Níjọ́ tó dẹ̀ ti mọ̀ tí mo ti mọ̀ pé ẹ máa fẹ́ra yín báyìí mo rí pé ọkàn ti balẹ̀. Lágbára Ọlọ́run ní dààmú. Iṣẹ́ a máa tẹ̀síwájú. Ògo àwa túbọ̀ búyọ. Ọlọ́run á darapọ̀ mọ́ yín. Gentleman. Ó jẹ́ pé mi ti ẹ̀rí rí. This is first time. Bẹ́ẹ̀ni. Tí màá rí ẹ̀rí. But àwọn ìyá wọn ròyìn ẹ fún mi. Àbọ̀ ọ̀rásán. Mo dẹ̀ tí mo ṣe ń wẹ̀ mo rí pé o ní súrà gidi. Ní súrà ọjọ́ iwájú. Mo dẹ̀ tó gentle. Wá wo bí. Ọlọ́run tó sọ yín pọ̀ kò ní tú yín ká o. Tábà rẹ̀ ni tó bá lọ́ọ́ máa tú yín ká. Ọlọ́run á múlẹ̀ fún yín ni. Àmín. O ní problem tí ẹ sí ọ̀la. Tí ẹ sì kankan. Ṣé kan ọmọ dúpẹ́ lọ́sẹ̀? Mọ́ mi ẹyẹ dúpẹ́ lọ́wọ́ mi mọ́. Iṣẹ́ mi ni mò ń ṣe. Bẹ́ẹ̀ ni nǹkan tí mo kàn fẹ́ kẹ́ máa ṣe fún wa ni wípé kẹ́yìn ṣáà máa gbàdúrà fún mi k'Ọlọ́run máa fà mí lọ́wọ́ sókè kó lè jẹ́ ká máa rí ṣe. Ẹ ò máa dájú. Èmi inú mi dùn jù rẹ̀. Ó di dandan. Torí pé ayọ̀ mi ó ń fìfẹ́ wọn mi gbogbo gbà. Ẹ wò ó máa kẹ́ mi lójú máa kẹ́ mi lójú. Àìníga ti dúpẹ́ láti rí. Nígbà ẹ wò inú mi dùn pé ibi tọ́rọ̀ mi padà já sí. Mọ́mì ẹ wò èmi gangan lọ lọ́pẹ́ lọ́jọ́ èmi. Téèyàn bá gun ẹṣin nínú mi wàláì kò lè kọsẹ̀. Ọ̀rẹ́ mi mo kọ́ ẹ kó rírì. Ẹ wò mọ́mì lọ́jọ́ náà báyìí. Ẹ wò lọ́jọ́ yẹn báyìí lọ́jọ́ wedding yẹn bí gèlè mi ṣe máa tó lélẹ̀. Wàá gbàpò lọ́rẹ́ kan. Wá ṣe máa ṣe gbogbo èmi mo máa mójútó lọ́jọ́ yẹn. Àwọn olóbìnrin ni àwọn ò wá gbàpò lọ́rẹ́. Wá wo bí ìyá nìkan ló rí màá tí mi ò tí ì mọ̀ ẹ́. Ẹ máa gbádùn nǹkan sí mi o. Ọ̀rọ̀ àárẹ̀ mi náà. Ó ga gan. Mo ti rí ìyá ẹ̀. Ẹwà mi. Farabalẹ̀ wo ló wà? Inú ìbò ló ti rí. Nǹkan ló ṣe shopping ní mọ́ ọ̀kan Adéláwà. Ṣòwò náà rí o. Òkè ṣe o gba nọ́mbà àbí sáré fún mi nọ́mbà kí n gbé o sọ́pà tí ń wa ni pé ó change nọ́mbà mo ti ń wa pé mo wà rẹ̀ sílẹ̀. Farabalẹ̀ náà farabalẹ̀. Inú náà mo gbé ṣe wàhálà sí i. Tí bá jọ ń wọ ọmọ yẹn. Fún mi kọ fún mi nọ́mbà wàá ṣàlàyé kò ṣe ìdíta just calm down, okay? Calm down. Ṣùgbọ́n ọmọ ẹ̀ ìgbà tí mo rí ibi tí mo tètè mi ti expect rárá. Ẹwà ti fà ìbọn. Ṣé ẹ fún nọ́mbà ẹ̀? Ọmọ mi ṣe yí lágbára ju nǹkan tí mo ti expect. Ṣé ìlú náà? Ṣé nígbà tí màá ṣe? Ní farabalẹ̀. Ṣé tí bá ní nọ́mbà ẹ̀ máa fún ẹ náà? Ṣé bá tó ń wà? Ẹ̀bùn kí ló tó gba nọ́mbà? Máa gbọ́ náà. Ṣórí bí mo ṣe rí mọ́ àti ìjọ ẹ̀kọ́ ni mo rí. Sọ́dọ̀ bá dẹ̀ mi gbé kí n meet a boyfriend. Boyfriend? Yes. Bóyá lára àwọn ọ̀rẹ́ ẹ̀. Àwọn ní oṣù ọ̀rẹ́ ọ̀. Oṣù ọ̀rẹ́ in fact ó lọ́kọ̀ tó fẹ́ fẹ́ ni. Wọ́n ti mú date wedding. Wait, like same ẹwà mi. Ìfẹ́ mi. Tó bá rọmọ ẹ̀. Tó bá rí ẹwà. Ọ̀rẹ́ ó sọ nǹkan nù. Tó bá dé bọ̀bọ̀ yẹn ṣe ń tẹ̀lé. Tó ń tẹ̀lé ṣoṣoṣoṣoṣoṣo. Tó bá gbé báàgù bá ṣílẹ̀kùn ṣe everything. Ọmọ Stop now. Wọ́n bí nǹkan tó fi ń ṣeré wá sensitive. Ó ń tèmi náà. Wọ́n máa fi ṣeré just tell me àjọkìn fún mi náà bẹ̀ jẹ́ kí n pè ṣáà ti bá mi rí látọ̀jọ́ má tún dábẹ́ padà sórí mi náà. Mi ò ṣeré o. Tó bá rí ìfẹ́ táwọn méjèèjì jọ ń lò yẹn. Ọmọ èmi ló jọ ìfẹ́ yẹn. Like seriously. Ẹwà tí ọkọ̀ jọ sí láti ní àkọ́lé padà ẹwà tí wọ́n wé ìlú padà tí yóò fẹ́ tí wọ́n rán gùn àwọ̀rẹ́ ó sọ kan nù mi gan bọ́mọ yẹn dúpẹ́ ìyá alójà bọ́ọ̀ ni wọ́n ti fi báyìí fún mi bọ́dẹ̀ lè dé báyìí náà ó lè gbé báyìí yóò tó gbé ńgbà yẹn owó títà
Jẹ́ ká sọ̀rọ̀ táwọn business náà ní Deji. Wọ́n náà wá rí mi náà. Oh, you understand? You understand? Ẹwà ti lọ fi ẹwà lẹ́wà rí mi kí ló ń ṣe bí èèmà. Mo dẹnu ilé, wọ́n ní kí n wá jẹun, mo ní ìwò jẹ, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Mo lọ sọ́dọ̀, wọ́n ní kí n wá wẹ̀, mo ní ìwò wẹ̀, ọ̀rọ̀ ìfẹ́. Wọ́n ọjà pé àwọn boys ní tẹ̀tún ní insist káwọn ọjà pé ọ̀dẹ̀ tún ní sùúrù káwọn ọmọ mi ka iye cartons tó fẹ́ jẹ́ kán tó máa lọ. So iye cartons tó máa láwọn kó wa kọ́nà kó wa pé wọ́n fi ṣe deal lẹ́yìn mi. Alright, okay, kò sí problem báyìí. Èmi náà máa dé shop in the next 3 hours. Relation. Okay, àríwá later. Ọ̀rẹ́ mi. Ebi nìyẹn o. Lójú ẹ̀ ń lọ báyìí ló ń sparkle ló ń glow yìí. Orí ni. Dòdò lọ, sọ àṣírí ẹ̀wẹ̀ fún mi. Ẹni mi bò pa, mi ní dùn pé. Ṣé ló tẹnu ẹ bò? Anyways, tó bá jẹ́ pẹ́nu ẹ bò, ayọ̀ mi láṣírí ẹwà ni. Ayọ̀ mi. Hello. Ayọ̀ mi. Ayọ̀ mi. Lẹ́nu ìgbàwo sígbàwo kankan kò yé mi. Ìgbàwo sígbàwo. Iye ò mátà. Nǹkan tó ṣẹlẹ̀ presently yẹn ló ṣe kókó. Ìgbàwo sígbàwo yẹn ò ní meaning kankan. Ọ̀rẹ́ mi máa ti gbọ́dọ̀ yìí ti já pọ́ọ̀tì. Mo rí ìpè gbàkọ̀rọ̀ lè já sí gbangba. Bó ṣe jẹ́ gbọ́dọ̀. Kí gbẹ́dà fún ẹ̀dùn náà. Àwọn ti dá fún mi lọ. Ó ti dá fún bóòlù. Tó bá bí àmì ṣe ń tọ́jú mi. Ó ń kẹ́ mi lójú. Ó ń kẹ́ mi nímú. Bó ṣe ń gbé mi gẹ̀gẹ̀gẹ̀ bí ẹni lé. Ṣé wàá mọ ilé tó ṣe tó wá fi sínú mi fi dùn jù. Ìgbà tí mo lọ́dọ̀ wọn sí pé báyìí bó ṣe ń tọ́jú àwọn parents ó máa rò pé ó yá àwọn parents thanks you. Orí ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Ó sọ̀rọ̀. Like play. Aren't you lucky? You are. Yes, I am. But, well, irú nǹkan báyìí bó ṣe sọ pé ìrìnà tó jẹ́ tó ṣe ń sọ látàrọ̀ pẹ̀lú bí mo ṣe rí èyí gan. Kí ló wá dé tó wá ń tẹ sílò? Kí ló tó ń tẹ bírèkì lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Orí títí má rọsẹ̀ ló yẹ kó wà o. Because ayé tàwa yìí, má lọ wò ó ni o, má lọ dúró wò, kò ṣe dúró wò. Àwọn ọmọ tó wà lórí sílẹ̀ pé ìgboro ni wọ́n tó ń hustle lójoojúmọ́. Tó bá lọ ṣáyín mọ́rùyàn bẹ́yẹn tó wọ́n àwọn points bẹ́yẹn tó lọ fún yún kẹmọ lọ́wọ́. Ṣáyín mọ́ta ni. Oyún Ọlọ́run ò ní jẹ́. Má lọ gò rárá, má gò rárá o, kò ṣe dúró wò o. Yeah, I'm fine. Okay, I'll see you soon. Oh, I may tell a lot more important. It's my birthday. Alright, I love you too. Hey! Long life and prosperity. Amen. Ṣorí ọdún tó ń ṣe ọdún ayọ̀ ló máa jẹ́ fún. Amen. A ṣe 40. Amen. A ṣe 50. Amen. A ṣe 60. Amen. A ṣe 70. Amen. A ṣe 80. Amen. A ṣe 90. So this is just a token to show how much I love you. So we'd like to put it. Nice now. Happy birthday, my friend. Happy birthday. Ewa. Yes, my baby. So ká tó gé cake wa, mo fẹ́ sọ nǹkan, but before then, Shuri wo kọ́kọ́ lọ bá kọ́kọ́ wá àǹtí. Look at me, look at me, look at me. Shuri mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ wọn gidi kan because Thank you. Mo fẹ́ kí everybody witness nǹkan kan tí ó fẹ́ ṣẹlẹ̀ ń bí ti.
Queen of gold, you shine cool. You my nights, my day, my soul. Kokoro Ife. I'm wanting to see you again. Want to stabilize bad. Okay. And everything is fine. Ṣùgbọ́n láti ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan láti mọ nǹkan tó rí lè ṣe gan. Ṣùgbọ́n máa fílẹ̀ kù sí mi náà máa láti jáde. Bẹ́ẹ̀ ni kó lè ráyè rest dáadáa. Bọ̀ ṣé èmi lè dúró tì? Irọ́. Ẹ ṣe mọ̀ kó ní láti rest. So èyí náà ní láti excuse wa. Mommy, she will be fine. Ẹ jẹ́ ká máa lọ. Ashabi. Ó máa wà okay. Ó ti stable. She'll be fine. Doctor. She'll be fine. Don't worry. Are you sure? Absolutely. I love you. Thank you, doctor. Lẹ́yìn gbogbo àyẹ̀wò tá ṣe, a rí pé nǹkan tó ń ṣe ẹ̀wà blood cancer. Mommy. Ṣẹ̀rí leukemia. Ó ṣe pàtàkì kan sí mi pé palliative care ló ní ìgbà. Ẹjọ́ kí ló ń jẹ́? Ẹ̀yẹ́ túmọ̀ sí pé a máa tọ́jú ẹ̀ tọ́lọ́jú àfìdí. Ṣe rí ẹ̀rín sùúrù mà ṣe rí ọ̀rọ̀ yìí ẹ̀rín ló gbèrú jù. Àwa náà máa gbìyànjú tí wàá ṣe mọ̀ ẹ̀rín máa tọ́jú ẹ̀. Ẹ kàn feel bẹ́ẹ̀ ni sincerely láti bí a week ago sí ni mo ti ń battle one issue or the other ní shop. Truck tó yẹ kó já ọjà fáwa náà ó kọ́ ṣàyédédé ó lose control brake ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ó dẹ̀ lọ roll another shop. Bá ṣe ń pààrà police station là ń pààrà kínní. I've been up and going about all this while. Ẹ má jẹ́ kó sun yín kò ní sun yín kò ní rẹ̀ yín. We have to keep praying for her and she needs us now more. I'll try. Bóyá tí bá ti kúrò ní police station ẹ mọ bọ́rọ̀ ọlọ́pàá ṣe rí it takes forever. Bí a máa yà hospital tó bá kàn mí. Okay, máa pè yín náà tí màmá meet up. Alright. Oh my God. Báwo wà lára rẹ̀? So kò tí sí any development láti bá tọ́tí ní ṣùtẹ̀. I've been there. Ṣé o tẹ fáwọn ìgbàgbọ́ rẹ̀ náà? Àwọn àgbàdúrà fún náà ni pẹ̀lú wọn fún àlàáfíà. Mo fẹ́ ṣe ìfakọ̀ntà. Don't be far away. Oh my heart beats so. Don't you go. Ẹwà kí ló dé tí mo sunkún náà? Why are you crying? Please leave me. Leave me sílẹ̀ kó má bá tiẹ̀ lọ. I know you love me so much and I love you too. But ìwọ náà mọ̀ wípé ìwọ bá péréte ló kù fún mi. And I don't want to waste your time. Just for your love. Leave me sílẹ̀ pẹ̀lú kádàrá tèmi. Kó má bá tiẹ̀ lọ abẹ́gẹ̀ yìí. Kí n fi ẹsẹ̀ rẹ̀ kí n máa lọ.
Tí bá fi ẹ́ sílẹ̀ jọ ibo ló fẹ́ kí n máa lọ gangan náà. Èmi ò níbi tí mò ń lọ. Ṣé ò ń bọ̀? Ìwọ gan fún ara ẹ̀ ò lọ bí kankan. Ṣorí nǹkan tó ń ṣe ẹ́, dókítà ló sọ pé ó ṣe ẹ́, kò ṣe Ọlọ́run. Èmi nígbàgbọ́ pé ò lọ sí anywhere. Tó bá dẹ̀ lóun lọ ibi tó ń lọ inú àjọ ń lọ bẹ̀ ni. No. Ibi tó bá ń lọ yẹn àjọ ń lọ bẹ̀ ni. Nígbà tó bá fi mí sílẹ̀ ibo ló fẹ́ kí n fojú sí. Wá ní kí èmi fi ẹ́ lẹ̀ kó wá, okay? I can't leave you alone. For better for worse, èmi àti ẹjọ́ dá. Èmi àti ọ̀nà agreement pé torí pé o ṣàìsàn àfikún kí n fi ẹ́ lẹ̀. That report was a doctor's report, not God's report. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé ìwọ kì yóò kú ikú kíkan bí kò ṣe ìyà burúkú kankan ò ní ṣe ẹ́. Stop crying, please. Àṣàbí. Dọ́kítọ̀! Àṣàbí wojú mi. Nọ́ọ̀sì! Dọ́kítọ̀! Ojú mi. Please don't do this to her. Doctor. Ẹ bá mi sọ̀rọ̀ dọ́kítọ̀. Mami, ẹ sọ fún mi. Kí ni ẹ wà? Àṣàbí. Ẹ wà dọ́kítọ̀. Àṣàbí. Yes. Àṣàbí. What? Ẹ wà. Àṣàbí. Àṣàbí. Wọ́n ní kí n wá jẹun, mo ní ìwò jẹ, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Mo lọ sódò, wọ́n ní kí n wá wẹ̀, mo ní ìwò wẹ̀, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Coin of gold, shining cool, you my night, my day, my sun. Coin of gold, shining cool, you my night, my day, my sun. Kokoro Ife, I'm wanting to see you again. Still I be many places, see many faces. No one be like you. Mo dẹnu ilé, wọ́n ní kí n wá jẹun, mo ní ìwò jẹ, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Mo lọ sódò, wọ́n ní kí n wá wẹ̀, mo ní ìwò wẹ̀, ọ̀rọ̀ ìfẹ́ ló ṣe mí. Coin of gold, shining cool, you my night. God forbid. Ọlọ́run ń jẹ́. Ìwọ kì yóò kú ikú kíkan bí kò ṣe yíyẹ. Doctor, wọ́n gbọ́ yẹn lẹ́fẹ̀ẹ́ mi. Yes. Mr. Bamdele. Then is àwọn series of tests a ṣe fún ìyàwó yẹn. Okay. Àti ẹgbẹ́ wọn wá. Èèyàn méjì gan-an ló gbé wá sọ́dọ̀ wa ńjọ́ yẹn tí oúnjẹ orúkọ ìyàwó yẹn wà. Okay. A ṣe test fẹ́ni kejì yẹn náà gbàtà wá ṣe. The long and short of it is I realized wípé there's a mix-up. Wípé
test result ti ẹni kejì yẹn tó náà ń jẹ́ ẹ̀wà yẹn òun ni àgbé fún ìyàwó yẹn. Petro náà nǹkan tí ẹ̀ ń sọ what are you insinuating? Nǹkan tí mo ń sọ sá òun ni wípé mix up wà result la. Petro náà ìyàwó mi ò ní leukemia fake result lẹ fún wa. No, just tell me you're joking. Mix up. What stupid mix up? Anisuwo, do you know what this has cost me? The emotional damage, the mental stress, the money, the torture and everything. I'm sorry, sir. No, sir, I'm going to sir. Get out of here, you want to okay, bye. You gave me a fake result. You gave my wife a fake result. Oh no, I'm going to sue your ass with. I'm going to sue you. I said my final fake result. That's what we want that to do. Oh, babe. Do you know what you're saying? Oh no. And then me and you, and Bobby Sope, fake result. They don't care what to me. Mix up me. I want me. What kind of stupid mix up are you talking about? Àṣàbí, báwo lè tún ṣe ní ṣojú rẹ̀? Má nù àwọn lọ tún ṣe báyìí. Ilé ọkọ mi. Ẹ káàbọ̀. Ẹ ṣáàjú ẹ bá máa park gbogbo ẹrù ẹ á ní láti kúrò ń bilẹ̀. Kí ló dé? Kí ló tún ṣẹlẹ̀? A ní ẹ bá mi park ẹrù ẹ. Ẹ bá ń park. Kí ló ṣẹlẹ̀? Jẹ́ kí n gbọ́. Ẹ ṣàánú mi. Kọ́lọ́ máa máa gbà wá lọ́wọ́ àwọn doctors àtàwọn hospitals ìsinyìí. Ẹ lè believe nǹkan tí doctor yìí sọ fún mi ṣá. Wọ́n ní result test tó ṣe fún anjọ́ kìíní àná pé mix up ni pé kò ń ṣe tiẹ̀ lọ fún. Ìwé tí wọ́n sọ pé nǹkan kan ló ń ṣe yìí. Wọ́n ní nǹkan tó ṣe kò ṣe é pẹ́lẹ́ mi nìkan yẹn ṣe nǹkan tó ń sọ pé ó ṣe wọ́n ní kò ń ṣe òun ló ṣe. Màámi, wọ́n ní tiẹ̀ kọ́. Tiẹ̀ kọ́. Ọlọ́run mo máa dúpẹ́ o. Mo máa dúpẹ́ o. Mo bá ta bàbá jẹ́sẹ̀ náà ni. Are you sure? I'm very sure. O ò ní leukemia. Nǹkan kan ò ṣe ẹ́ wrong result lọ gbé fún ẹ. Ṣùgbọ́n kí mo sọ fún ẹ, ọkọ mi ò dẹ̀ kí n tọ́ mi jẹ. What God cannot do does not exist. Bẹ́ẹ̀ni. Congrats. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Mo dúpẹ́ mo fìyìn f'Olúwa. Mo torí rẹ̀ rajà lọ́wọ́ bàbá onípòsí. Adúpẹ́ mo fìyìn f'Olúwa. Hello, madam. Ẹ ti pẹ́ jù. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe, èmi láti jáde nsìn. Ẹ tí bá ti padà dé máa pè yín. All right. Ẹ ṣé. Mistake tó ga ṣe yẹn mistake yẹn ti wà too expensive jù ó lágbára gan. Tá a bá wí tẹnu òyìnbó odidi professional doctor ó ń ṣe mí sọ Ọlọ́run ló yọ wá o máa yẹn kí débi pé ó lọ máa rán wa lẹ́wọ̀n ni òun máa make sure pé òun dí pẹ̀lú wa ó dà pa at the end of the day Ọlọ́run ti sọ pé. Mistake yẹn náà ti lágbára jù kí ló dé irú doctor. Ẹ wo ẹ tẹ kàn sí ẹ sọ ni ó máa ń ṣẹlẹ̀. No one is above mistake. Ọlọ́run nìkan ló perfect. Bọ́kàtì ẹ̀ ṣáàjì ẹ̀ dúpẹ́ pé máa yẹn ò take care up mọ́ cause ó lóun fẹ́ take case yẹn up ni. Tó bá dẹ̀ fi lè take care up ẹ wo everybody báyìí ẹ̀hún wọn. So ká máa dúpẹ́ ni. Ẹ jọ ṣe Dr. Jide wà rán. Wọ́n wà rán. Wọ́n wà ní ọ́fíìsì. Wọ́n wà ní ọ́fíìsì. Ẹ lọ check it. Ṣe rí advice tí mo ní fáwa. Ṣe rí àwa nurse tàwa lábẹ́ wọn tó bá jẹ́ pé àwa la ṣe rí mistake bẹ́yẹn ẹ ṣáà jẹ́ ká wà very very careful. Ṣé ti bọ́ nǹkan tẹ́lẹ̀? Àti wà kẹ́kọ̀ọ́ ògiri létí. Ọlọ́run má jẹ́ arógun ẹ̀wọ̀n. Ẹ wo ẹ jẹ́ ká padà sẹ́nu iṣẹ́ wa ògiri létí. Ayọ̀.
ìyá rẹ kékeré tó ní kọ́ wà ń kalẹ̀ òun ló ti wà ń kalẹ̀ yìí o. Kí ni ń ṣẹlẹ̀? Bá mi kò ń ṣe nǹkan tó le ayọ̀ náà ni mi ò kàn fẹ́ kí ọ̀rọ̀ náà pín sí méjì ni mo ṣe ni mo fẹ́ kán wà ń kalẹ̀ kí n tó sọ. Ó dà bẹ́ẹ̀. Ẹ ṣe mọ̀ pé ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn sí tẹ̀tí máa ń sọ pé kí n lọ mú ìyàwó wá. Ìyàwó náà rèé o. Abẹ́rẹ́ nǹkan ọkọ mi kó àti Ọlọ́run ó ṣe yín lọ́rẹ̀ ara yín délé. Àmín àmín. Ọkọ mi ọmọ ìlú bo gangan ni ọ́. Ọmọ Èrúwà ni mi mà. Èrúwà Èrúwà ṣé bẹ́ẹ̀ yìí ṣe é júwe. Ó ṣe é júwe dáadáa. Ó ṣe é júwe. Kí wàá lo ọkọ rẹ gangan. Ẹwà lórúkọ mi. Ẹwà ẹwà póríṣiríṣi àwọn kan máa ń jẹ́wà tó mi ẹwà tọ́lá ẹwà èwo gan ni wọ́n ń jẹ́nu méjèèjì. Ẹwà tó mi ni mà. Ẹwà tó lò bẹ́ẹ̀mi náà tiẹ̀ ṣe rí ẹwà tó ọkọ mi. Ayọ̀ bí sí ọba pé ni ẹnìkan mi ìpèsè àyà wa ti bẹ́ẹ̀ lẹ̀ báyìí àti bẹ́ẹ̀ sẹ́ ọ wà á sọ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n tètè fún wa lọ́jọ́ àbí bàbá ká wá ṣe mọ̀ mí mọ́ lẹ́yìn èyún ká ṣègbéyàwó lójú ọjọ́ bàbá tán. Èmi lòdì sí ètò wíwọ̀n o. Èmi ò fẹ́ kó di pé nígbà àwọn èèyàn ẹ̀ bá tó pọ̀ yá fúnra ara rẹ̀ ó ní kó lọ bá wọn pé ó ti yá àti fẹ́ ṣe kínní ìwọ náà wò gba mo ti ń yọ ọ́ lẹ́nu táwọn bá wá sọ pé lọ́tùnla jọ́ mẹ́rin ní tèmi fi ọ́ yá lọ́la kánkánká. Bá mi mo ti gbọ́ yín ṣùgbọ́n ẹ̀yin àgbà náà lè máa ń pòwe wípé ẹyọ kọ̀ọ̀kan la yẹsẹ̀ lẹ́kù èyí tó ṣe kókó ń bẹ̀ ni mo ti kọ́kọ́ ṣe iná ṣẹ́rí tó kù àwọn máa yanjú ẹ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run bá wa ṣe ṣùgbọ́n èmi ò fẹ́ kó pẹ́ o. Kò ní pẹ́. Mo ti ń retí tipẹ́. Ọmọ pẹ̀ náà ni Ọlọ́run ó ṣe yín lọ́rẹ̀ ara yín dalẹ̀ ọkọ mi inú mi ti ẹ̀ dùn tó mú lè rí sẹ́. Àmì o tójú bá yẹjú kó wọn mọ yẹ o ìdùnnú ló mú wálé yìí o. Super D. Moro to me, oh my sweetie love. You grab me unaware, I feel I'm so. Àmúyangàn ló jẹ́ obìnrin tó níwà tó lẹ́wà. Ìbádé orí aya la jẹ́ o, ọkùnrin tó mẹ́tọ́ lé ṣe o tó mọ̀ fẹ́ kẹ́. Oh my heartbeat o, don't you go away, Kokoro Ife mi o. Níbo ló wà ẹ́? I cherish you so much o, Kokoro Ife mi o. I value you so much o, my heartbeat o. Ṣèbẹ́ni lórí yẹn ò ní fìlà ló mú fẹ́ lójoojúrú láyé ọjọ́ yẹn ìfẹ́ máa pọ̀ gan ni tẹ̀rí ọmọ àdámọ́ ló mú fẹ́ lójoojúrú. Don't you go away, don't be far away. Don't be far away. Oh my heartbeat, oh, don't you go away. Kokoro Ife mi, oh, níbo ló wà ẹ́? I cherish you so much, oh, Kokoro Ife mi, oh. I value you so much, oh, my heartbeat, oh. Super D.